padà wá sí ilé lẹ́yìn tí a jẹun tán a di ara wa mú. Inú mi dùn gidigidi bí a ti ṣe ń wọ inú ilé. Mo rí wípé àwọn ará bíi ti dé ọ̀dọ̀ wa. Wọ́n kó díẹ̀ lára àwọn ohun ìní mi àti ti ọkọ mi pẹ̀lú. Mo jẹ́ gbèsè mi ò náwó tí ó ṣe tèmi. Kí ló lè ṣe máa kọ́lé mi lọ́nà dẹ̀ o? Madam, ẹ take it easy, madam. A ṣe bá ọkọ yín sọ̀rọ̀ tó ń sìn, àwọn náà wà lórí fóònù. Kí làwọn kan tẹ lérò yìí pé wọ́n jí nínú ilé yín? Màá ṣe ọlọ́run máa ṣe rí lẹ́rù ọlẹ́ o. Ọlọ́run oníṣẹ́ rí lẹ́rù ọlẹ́ o. Ọ̀gá, ẹ̀gbọ́n kìíní jerry box mi lọ́gbẹ́ lọ. Mo wọ́wọ́ mi lọ́dọ̀ ọlọ́ ẹ̀wọ̀n sí trigger box mi tí mo ń kojú ẹ̀rí sí. The last time tí mo lọ sí US, mo ra jerry sọ́kùn. Italian gold kan tí àwọn ẹgbẹ́ àwọn 22 carats ẹ̀wọ̀n ó lẹ́wọ̀ gbogbo ẹlọ́kùn. Kí lẹ tún lẹ́ẹ̀kẹ́ wọ́n tó ń jí bákan náà? Fíìmù mi tó wà nígbà wọ́n tún jí gbé lọ́sílẹ̀ ọ̀gá. Òun mo jẹ gbèsè ọmọlọ́mọ. Tí ìkọ̀ ìsìn wà láyé, tí ìkọ̀ ìsìn. Ọmọlọ́mọ tó kọ́ fún mi. Ẹ tí ìkọ̀ ìsìn. Ẹ pẹ̀lẹ́ wà láyé. Inú bọ́ọ̀sì ni mo kó gbẹ̀sẹ̀. Ọ̀gá, inú bọ́ọ̀sì ni mo kó ọmọ etí. Ta lẹ suspect kó lè ṣe iṣẹ́ yẹn? Bóyá lára àwọn workers nínú àbí kó jẹ́ neighbor yín tó ń wọbí dáadáa àbí ọmọ ọ̀dọ́ yín? Oh God, àbí wọ́n tún lè lẹ́yìn sí. Madam is okay, a gbọ́dọ̀ wádìí. Ṣẹ́mọ̀, ó lè jẹ́ lára àwọn aládùúgbò yín tàbí ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ náà kọjá tàbí bóyá ọmọ ọ̀dọ́ yín ṣá. Kí làwọn méjì sọ? A ló lè wọlé ẹni tá mo fura sí. Ṣé mo dífà ní tí bá fura sí yàn ṣé màá wá bá yín? Question ṣì tẹ́yọ̀ ọlọ́pàá tẹ̀ máa béèrè máa bí mi. Ẹ béèrè mi máa dàbí kí làwọn agi mọ́ yín gbà yẹn. Tí mo ṣe bẹ́ẹ̀ ni ọmọ náà kò lè fi mí náà bẹ̀rẹ̀ ọ̀ṣì mi. Ọmọ ọ̀dọ́ yín ṣì wà náà. Àtẹ̀jáde àwọn béèrè bẹ́ẹ̀. It's okay, madam. It's okay. Mo máa jí mi lẹ́nu lẹ́nu kí ló ti ẹ̀ ń bèèrè ọmọ ọ̀dọ́ kí ni mo máa fọ́ ọmọ ọ̀dọ́ ṣe. It's okay, madam. Bẹ́ẹ̀ni kí pé ọlọ́pàá iná ni ẹjọ́ ìṣẹ̀lẹ̀ máa bẹ̀rẹ̀. Madam, advice máa fún mi pé ẹ má jìnnà sọ́dọ̀ wa torí pé ẹni tó jarú òní ó mì pẹ́ tó mọ́nu lè dáadáa ni definitely ó ṣe ń padà so ẹ má jìnnà sí wa rárá káàdì mi ni. O lè o tún ní pólé mi mọ́ kí ni àìfún mi káàdì kí n tún tún yín pé irú àmì ìṣẹ̀lẹ̀ bó ṣe ló Ẹ̀bùn tí mo gbà lọ́wọ́ àwọn olè ní ọjọ́ ayẹyẹ ti èní nìyẹn. Omi bọ́ ní ojú mi. Hello? Kí ló máa ń ṣe network jáde? Hello? Hello? Yẹmi Bolowa náà mo ní try láti rí jẹ náà. Bolowa, wẹ́ẹ́ mo papọ̀ lọ́dọ̀ mi sìn. Kàdé pé kí ni yẹn? Alright? Alright, take your time. Màá pín sílẹ̀ ṣe tó bá dẹ̀ di wàhálà yìí. That's okay. Yeah.
genuine gold. Ní báyìí ó ti tó ọjọ́ mẹ́ta tí olè ti kó ilé wa. Òrùn yìí pọ̀ lénìí, mo dẹ̀ ní láti ra oúnjẹ sílé. Ẹ má bínú, èmi ni mi ò kọjú sọ́nà sá. Ṣèrí bí ìmáà ń bí ìdí gan tó ló ń jẹ́ kí n máa wò left and right bó ṣe ń kọjá yẹn. Same thing. Bó ni mọ́tò yín wá kí n bá yín. Mọ́tò mi ni. Ẹ ṣe sọ. Okay, no problem. Ẹ má bínú, mi ò wojú ọ̀nà. Èmi gan, you know, this place is very dangerous. Mo wọ àwọn mọ́tò yìí. Èèyàn láti wà careful. Àwọn mọ́tò yẹn mo bá ṣe fọ́. Sá. Ọ̀rẹ́ ẹ̀ tó mix up wa, èmi kò wọlé. Dodokire. Dodokire? Yes. Ẹ rà lérí àyè. No. Actually, area yẹn mo ti wá. Ìkirè mo ti wá, so tí bá ti ń bọ̀ máa ṣe àdáni. Bọ̀n máa fi ń tọrẹ tí máa wá sẹ́kọ̀ọ́. Ṣé kẹ́ máa wọ for so many years nísìn mi ò rí Dodokire jẹ kàn sún ọ̀hún ta lérí àwọn. Ẹ má bínú, ṣé ẹ lè ta fún mi? You can have it. You can have it. Ẹ ṣe mo dúpẹ́. It's my favorite. It's a pleasure. Àti kékeré mo ti láìpẹ́. Everybody need Dodokire. No popular gan. Ẹ ṣe mo dúpẹ́ It's sá. all right. Some other It's time. okay. My name is Kule Shireti. I see. Yeah. I'm Ebunoluwa Higgs. Oh, Mrs. Nice to meet you. It's a pleasure, sir. Some other time. All right. Thank you. Hope to see you soon. Mo kọlu arákùnrin yìí nítorí pé mi ò wo ibi tí mò ń lọ. Dodokire. Mo lè fi ẹyin ojú mi parọ́ Dodokire tí ó bá ṣeé ṣe. Arákùnrin yìí tí ó fún mi ní Dodokire yìí mú mi rántí ìgbà kan nínú ayé mi.
mo ti patronize yẹn nìkan àlọ́ àti báwa insist sí pé 700,000 naira ni máa san. tó tọ́ lẹ sọ ṣe fọ́pẹ́ mi but ọlọ́run má jẹ́ kéèyàn ṣòwò ṣọ́ọ̀tì. kò bá awágbọ̀n orí rà bẹ́ẹ̀. bí agbọ́ràn gbogbo ntajà pátá lórí dialogue yẹn ó dàbí kó ti di slogan fún gbogbo àwọn tó ń tajà. tàbá ta yín yẹn kò sẹ́yìn kankan lórí ẹ̀ èèyàn ti ń fojoojúmọ́ tajà tí ò lè rí lọ.